tọ́ mo kí gbogbo ilé o, mo kí ọkùnrin ìbálẹ̀ ni o, ìbálọ́wọ́ Elédùmarè ọba tó ṣẹ̀dá ayé àti ọ̀run, ọba tó dá ntí mi, ọba tó dá ntí òmí, ìbà tí ọjọ́, ìbà tí wọ̀ oòrùn, ìbàlẹ̀ ọ̀gẹ̀rẹ̀ àfọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè lálápòkà, ìbẹ̀yìn ìyá fẹ́ gẹ́gẹ́ níyẹ̀ mo ṣèbà ìbóyún nú bàṣẹ́ ìdí lónìí mo ṣèbà kí bá mi ṣe Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi, mo ṣèbà fún gbogbo ajúnilọ pátápátá, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ìbà ni mo ṣe o. Ìbà bàbá, ìbà yèyé, mo tún gun orí ètò lénìí o. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi, aka ọmọ Gẹ̀ẹ́sì tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ Gẹ̀ẹ́sì TV, aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì Agba and Cosmetics Production, aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì TV, ọmọ Gẹ̀ẹ́sì Spiritual Consultation. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, mo kí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, mo kí àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ọdún títí wọn, a sì tún dúpẹ́ pé ọdún eléyìí kò bá wa láyé, eléyìí tó tún bọ̀ yóò bá wa láyé, mo kí wa o. Mo kí gbogbo ọmọ Gẹ̀ẹ́sì fans club nílé lóko àti lẹ́yìn odi, kiri oko délé lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí alága ọmọ Gẹ̀ẹ́sì fans club, mo kí yín o, ẹ kú gbogbo gbà kò ní tán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo kí àwọn èèyàn àwọn olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin àti lóbìnrin, mo kí wa o. Ọmọ Gẹ̀ẹ́sì fans club kò ní parun láí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ọmọ Gẹ̀ẹ́sì TV ńbẹ̀ ni a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Tá a bá gbọ́ wọn ní bàbá kan ń bẹ níbì kan nígbà kan tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí, tá a bá gbọ́ lọ́dọ̀ títí yín náà á wà yín rí. Bẹ́ẹ̀ ni torí pé a fẹ́ kí àwọn nǹkan yìí kó parun, nítorí pé ó lè má wúlò lónìí o, ṣùgbọ́n yóò padà wúlò ní ọjọ́ iwájú. Ìdí nìyí tí n bá sọ pé mo fi àṣírí kan pamọ́ sí orí YouTube, yálà orí Facebook ni tàbí TikTok ni, níwọ̀n ìgbà tí YouTube bá sì ń function tó sì ń lọ tí ò parẹ́, definitely tí mo fi síbẹ̀ ó sì wà ń bẹ̀ for life ni. Mo fi pamọ́ ni o, ìgbàkígbà tí mo bá tún nílò rẹ̀ màá tún wò, tó yẹ pé yín ti mọ rántí pé ok, iṣẹ́ tí mo gbà lọ́wọ́ bàbá báyìí ni, iṣẹ́ báyìí ni, iṣẹ́ báyìí ni, iṣẹ́ báyìí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí lórí àgbàjùjà, mo dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ tí àwọn èèyàn ń pè wá lé lórí tí wọ́n sì ń jẹ́rìí. Ọlọ́run Elédùmarè nìkan ni ọba tó pé. Ọlọ́run sọ pé ká máa gbàdúrà láì sinmi, ó túmọ̀ sí pé ká múra sí ìgbìyànjú láì sinmi. Ó ti gbàdúrà kan, kò wá lò wá ní gbàdúrà lánàá ò ní gbàdúrà lónìí, nígbà tó jẹun lánàá sóò jẹun lónìí ni. Èèyàn méjì ni ò kí ń lójú oorun, gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, ẹni tí ó túlù sí ò ní lójú oorun, ẹni tí ó sì bàlùjẹ́ náà ò ní lójú oorun. Ẹni tí ń sọ káàkiri òun kò dúró. Bẹ́ẹ̀ ni ìwọ ló rí ti tèèyàn rò, àwọn kan wà tí wọ́n rí ti tiẹ̀ rò, tó bá ń dáa fún wọn ò rí ti tiẹ̀ rò. Lóòótọ́ àsìkò kálukú ò ní kọjá, àsìkò tí Ọlọ́run kọ fún kálukú kò ní kọjá, ìrìn àjò tọ́lọ́run ní kálukú ó rìn láyé dandan ni kó rìn. Nítorí náà ẹ jẹ́ ká jẹ́ olùgbìyànjú, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú o. Ọlọ́run tó sọ pé Ọlọ́run tó gba ìrun wá tó ní pé ká máa kí ní 5, sẹ́wọ̀n pójú bẹ́ẹ̀ lọ kó tó di pé wọ́n dín kù sí 5. Ó mọ n tó rí tí Ọlọ́run yè, ọba adẹ́dàá tí ẹ yè, ó mọ̀ pé inú wa ò rí bákan náà là sí máa ń sùn gbàlà tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo máa ń sọ ní gbogbo ìgbà pé lágbájá nìyẹn kò gbìyànjú, kò ṣe kan, gbogbo nǹkan dẹ̀ ń dùn fún un, ṣé bó ṣe kọ́ títí ẹni òun náà ṣe kọ́ títí ẹni. Òbí ẹlòmíì wọ́n ti sánko fún un, wọ́n ti ra oko, wọ́n ti sánko, wọ́n ti gbìn nǹkan sí, wọ́n ti ṣe gbogbo ẹ̀, kó kàn máa kéré ni. Irú wọn lẹ́rìí wọ́n ti wà ní 17, 18, 19, 20, 21, 22, gbogbo nǹkan ó ti máa dùn. Ìwọ tó wá jẹ́ kíní ó wà máa farawé wọn, kò rí bẹ́ẹ̀. Ìmí ìwà tó jẹ́ pé òbí ẹ̀ ti ra oko, wọn à san oko rárá, wọ́n kàn rà ni, yóò ṣe wàhálà díẹ̀ kó tó jẹ́yàn. Bẹ́ẹ̀ ni yóò ṣe wàhálà díẹ̀ kó tó jẹ́yàn. Wọ́n á fẹ́ fi wé ẹni tí òbí ẹ̀ ò ti ẹ̀rọ oko, tí ò ṣe kankan, tí ò ṣe gbá, tí ò ṣàwo, ó wà máa fi rẹ́ wé wọn. Bákan náà kọ́ ni, kò rí bákan náà. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Ó ti ṣe kan kò ṣe, tún gbìyànjú míì. Àdúrà wo, ta ló mọ àdúrà tóun ó gbà tọ́lọ́run ó ṣe àmì sí, ta ló mọ àṣírí tóun ó ṣe tọ́lọ́run ó ṣe àmì sí. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Ṣé rí àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lónìí, àṣírí mo fẹ́ kájọ gbọ́, kájọ fi pamọ́. Mo fi pamọ́ ni o sínú ọmọ Gẹ̀ẹ́sì TV, mo fi pamọ́ síbẹ̀ nítorí ọjọ́ iwájú. Àṣírí tí àwọn àgbà tí wọ́n fi máa ń, bóyá ní obìnrin kan tí a fẹ́ tá a ti gbìyànjú tí ìgbìyànjú yẹn tí ò yọ, tá a wá fẹ́ bẹ àwọn àgbà níṣẹ́ sí irú obìnrin bẹ́ẹ̀ pé kí ló dé, mo ti gbìyànjú kò ṣe, obìnrin yẹ ẹ̀rọ lọ́kàn fún mi, ẹ bá ń gbé wá, mo fẹ́, kì í ṣàmúdó, ẹ mọ́ sì mí gbọ́ o, kì í ṣe àmúdó, ṣùgbọ́n
a máa ń lò ó, àwọn àgbàlagbà máa ń lò ó. Bàbá ní bàbá tí wọ́n fún mi ní àṣírí, wọ́n ní ìyàwó àwọn pé àwọn fẹ́ẹ́ lè máa fọ orí kó tó di pé àwọn rí ìyàwó, pé nígbà táwọn gbìyànjú títí pé táwọn bá bẹ dẹnu kélé yóò ṣe gbá, táwọn bá dẹnu kélé yóò ṣe gbá, àwọn tó wá fẹ́ kan ó wá bímọ kan fáwọn, wá tún gbé ọmọ ń sá lọ. wọ́n ní wọ́n yí pé ilẹ̀ Yíbò bí nǹkan pé ó gbé ọmọ lọ, pé tí wọ́n bá ti gbé ọmọ lọ pé wọ́n èrí mọ́. Bàbá ní kì í ṣe ibi ti tàwọn o. wọ́n nígbà táwọn kó iṣẹ́ yìí jọ pé ìwọ tóyún ó tẹ́ ẹlòmíì ti fẹ́, nígbà tó gbọ́ ọmọ lọ ẹlòmíì ti fẹ́ tó ti lóyún, tóyún ló padà wá, tóyún tó wà nínú ẹ̀ ló padà wá. àwọn ọ̀dọ̀ àwọn ló bí ọmọ yẹn sí, àwọn ò sì jẹ́ kó bí àwọn nú. ṣebí káwọn ti rúbìnrin tí ó mọ̀ dáná fáwọn ni. nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, nǹkan ń bẹ ní ilẹ̀ Yorùbá. àìrìn jìnnà làrábù kọ́ ọ̀kẹ́rẹ́ o. tá a bá rìn dáadáa á rí ibi tó ti ń fodó o. ẹ tún wá gbọ́ sàǹpẹ́ ní ìjà ọba ní ń pèrè ẹ̀ lọ́kùnrin, ẹni ìjọba ní ń pèrè ẹ̀ lọ́kùnrin yóò ní tó bá jóun ni bó ṣe lọ òun ó kó kínní ni àwọn kínní kan ní ó lọ gbé wá kínní kan. Ọlọ́run ó ṣàánú fún wa, àdúrà wa yóò gbà. àṣírí ni mo wá fẹ́ fi sílẹ̀ lónìí. ewé tí mo mú lọ́wọ́ yìí ẹ jẹ́ á wò dáadáa. ewé ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé èmi tí n bá fi àṣírí lẹ̀ kínní kan, ó láwọn àṣírí kan tó yẹ kí èmi tọ́jú ẹ̀ pamọ́ ni, kì í ṣe pé mo fi sílẹ̀ fún kínní, mo tọ́jú ẹ̀ pamọ́ pé ìjọ́ tí n bá nílò rẹ̀ tí mo ti gbàgbé, èyí ó lọ bẹ̀ èyí ó rí. kéèyàn máa kọ nǹkan pamọ́ ayé ìgbà kan nìyẹn. èmi tọ́jú àṣírí, àwọn àṣírí kọ̀ọ̀kan wà tó yẹ pé mo máa ń sọ pé mo tọ́jú ẹ̀ pamọ́ ni. mi ní kẹ́ ẹ béèrè lórí ẹ̀, mi ní kẹ́ ẹ béèrè ibì kan òye wa kínní rárá. mo tọ́jú ẹ̀ pamọ́ fún ìwúlò títí tèmi lọ́jọ́ iwájú tí mo bá nílò rẹ̀, òun ni o láṣìírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí. ṣùgbọ́n mo fi ń dán ọ lójú pé ó bímọ fún mi ó wá lọ, tàbí pé kò ṣe ti tèmi mọ́ nǹkan. ṣùgbọ́n mo fẹ́ kó o lò ó, rò dáadáa o. àṣírí tó bá rí ní orí péèjì mi tó mọ̀ pé o fẹ́ ṣe, yálà mo bọ́ ọ sí ni tàbí o ṣe fúnra ra ẹ̀, má fi ṣèkà o. tó o bá fi ṣèkà kò ní jẹ́ fún ọ o. tó o fi ṣèkà fún ọmọ Yorùbá kò ní jẹ́ fún ọ o, láṣẹ Èdùmàrè. ní tí wọ́n fẹ́ sọ ni pé àṣírí yìí nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o, nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. àwọn bàbá wa gbọ́n o, bẹ́ẹ̀ ló ṣe wà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà kọ̀ọ̀kan. ìṣùgbọ́n ẹ̀ ń fi ojú dí, tàbí kí n sọ pé bóyá ẹ̀sìn tí ẹ gbà ẹ dá gbogbo nǹkan yẹn nù, tó sì jẹ́ nǹkan tí ń jẹ́ dọ̀la, tó jẹ́ nǹkan tí ń jẹ́ di ọ̀la. bàbá kan pè mí, wọ́n ní bàbá àwọn nígbà yẹn ó máa ń ṣe báyìí, ó máa ń ṣe báyìí. ní tí bàbá wọn ń ṣe ńgbà náà, wọ́n ẹ̀sẹ̀ wà ń wá kiri, wọ́n ń fi owó wá kiri láti ṣe. wọ́n ti ná owó tó lé ní mílíọ̀nù, nǹkan yẹn ò tí ì bọ́ sójú ọwọ́. ṣe rí fúnra wọn náà dẹ̀ láwọn dànù pé bàbá àwọn ti parí iṣẹ́ yẹn, ó ti ṣe síbi ó ti dì sínú kínní. Ọlọ́run kò ní padà lẹ́yìn àwa ọmọ Yorùbá, Ọlọ́run yóò mọ̀ tì wá lẹ́yìn. eléyìí tí mo wá sọ yìí kí lẹ́ẹ̀ bá mi wá, a fi ń bẹ àwọn àgbà, ó dàbí ìfẹ́ràn tá a fi ń bẹ àwọn àgbà níṣẹ́ sí ẹni olólùfẹ́ tó wù wá láti fẹ́, tàbí tá a ti fẹ́ yálà ó sá lọ, a lè pè lápè, ó tún yàtọ̀ sí àpè, eléyìí tún yàtọ̀ sápè o. bó o lẹ́sìn bá mi ṣe, adìyẹ òpìpì lẹ́mọ̀ bá mi wá, adìyẹ òpìpì òun lẹ́ẹ̀ bá mi wá o. tẹ́ bá ti wá adìyẹ òpìpì tó bá gbó dáadáa ni o. adìyẹ òpìpì á yọ ìdí ẹ̀, á yọ, ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. tá a bá ti yọ ewé yìí ńlá ka méje á dì, á sùn lóṣùkà, á dì báyìí, tá a bá ti dì, á wá kòwé olórí dúdú kan, kòwé olórí dúdú yìí á ti kó gbogbo nǹkan tó wà nù adìyẹ yìí jáde, á wá kí kòwé olórí dúdú, á kì bọlé tí ó dé ibi adìyẹ yìí, tá a kì bọ̀ dáadáa tí ó dé inú dáadáa. ewé yìí tá a wá sùn ní ọ̀nà méje, á kó sí iyẹ̀pẹ̀ igi tó sì dì, ìlẹ̀pa igi tó sì dì, ìlẹ̀pa igi tó sì dì àti ìlẹ̀pa ti òkú, méjèèjì òun láwàá dàpọ̀, á dà lé lórí, á fi àtàrè kan lé lórí. tá a bá ti fatàrè kan lé lórí, á tún wá mú ẹyẹ ológèésà, á fi dì mọ́ padà, á fi dì òní, á fi dì tírú rẹ̀ tí ó yọ síta ní ìdí ẹ̀ báyìí, á wá gbé sínú apẹ. tá a bá gbé sínú apẹ, ẹ jẹ́ ká jó, ẹ jẹ́ ká tọ́jú èjò ògùn yẹn pamọ́. níjọ́ tí a bá nílò rẹ̀, ó ní bá a ṣe é sá o. tó bá ti bù sọ́wọ́, mo ti ń pàdé
àwọn àṣírí kan ní online tán ní ààbò omi epo iyọ̀ nígbà tí mo tún pàdé àṣírí eléyìí mo ní ṣé pé n tó gùn tí ò lópin òní wọ́n ń pè lóògùn. Àṣírí wà nílẹ̀ Yorùbá o. Àwọn kan sọ pé ọ̀nà 16 ni àṣírí kan máa ń gbà jáde, àwọn kan ló jù bẹ́ẹ̀ lọ. Bó ṣe wù kó rí, ilẹ̀ Yorùbá lásà wà, nǹkan sì ń bẹ nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti jí ní àárọ̀ tí bẹ́ẹ̀ bá fẹ́ báyàn sá, tẹ́ fẹ́ bá èèyàn sá, ó ní bá a ṣe é sá. Ẹni tẹ́ ẹ bá bù fún yóò bu epo báyìí, yóò bu iyọ̀ báyìí, yóò bu omi báyìí, yóò wá bu èjò ògùn yìí, yóò bù sí àárín, yóò wá dàníyàn sí. Tó bá dàníyàn rẹ̀ sí kinní tó sá bó ṣe yẹ kó ṣe sá, kò lè lò láàrin ọjọ́ 7. Yálà àwọn jọ ń gbé tẹ́lẹ̀ ni tí nǹkan fẹ́ dàrú, a fi ń so obìnrin mọ́lẹ̀. Yálà àwọn jọ ń gbé tẹ́lẹ̀ ni tí nǹkan fẹ́ dàrú, yálà ó ti sá lọ ni, yálà ó ti ṣe kinní kan ni, yálà ó wù mí lẹ́mìí láti fẹ́ ní tòótọ́ tí ì ṣe pé bóyá o fẹ́ fìyà jẹ, tí ì ṣe pé bóyá o fẹ́ parọ́, tó yẹ kó fẹ́ fìyà jẹ ni ló ṣe fẹ́ fagídí fẹ́. Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ fún ọ. Ọlọ́run kò ní jẹ́ kó jẹ́ fún ọ. Ṣùgbọ́n àṣírí tí mo fi pamọ́, tí mo fi sílẹ̀ lónìí, tí àwọn èèyàn máa wá ká lọ́la ni. Mo fi pamọ́ ni o. Bẹ́ẹ̀ ni, mo fi pamọ́ ni. Àṣírí tó dáa ni. Orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. Ẹ subscribe sí YouTube channel wa Ọmọge Ẹ̀sìn TV. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní wa ní Facebook. Ẹ follow wa ní Facebook 08061408254 ní nọ́mbà tẹ́ lè pè wá sí. 09072793348 nọ́mbà tẹ́ lè pè wá sí ni. Tá bá wà ní oko, tá bá wà ní ìgboro nígbà míì ní àwọn ibì kan, ó ṣe ṣe kí MTN mọ́ lọ, kó jẹ́ pé Airtel nìkan ni ó lọ. 09072793348 ó ṣe é ṣe kó jẹ́ pé òun nìkan ni ó máa lọ. Ṣùgbọ́n kò sígbà tí mẹ́sẹ̀jì tí WhatsApp wà tí ò sì ní sí sílẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a kọ̀ọ̀kan tá a ti fi sílẹ̀, tá a sọ pé kẹ́ ẹ béèrè lórí, ẹ béèrè. Àwọn kan wà tá a sọ pé rárá àfipamọ́ ni. Ẹ dákun, tẹ́ bá wá béèrè lórí ẹ̀ tá a bá dá yín lóhùn, kì í ṣe pé bóyá a fi ṣe àfojúdi òsàn pa àti sọ. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run. Ọmọge Ẹ̀sìn TV, ẹ bá wa share program wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní burú fún mi, kò ní burú fẹ́yìn olólùfẹ́ wa. Gbogbo Ọmọge Ẹ̀sìn TV nílé lóko mo kí yín o. Ẹ ṣé o. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ ká nípàdé ayọ̀ láṣẹ Èdùmarè.